atẹ́mi lọ́rùn akéwì tùmí gẹ́gẹ́ kí n bérò mi ròkun tùmí sàṣà kí n bérò mi rọ̀ṣà èrò ẹ tùmí jẹ́jẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ ká tẹkọ̀ létí ó nílé ọmọ ọba Ọlágúnjú Ọláìtàn sufficient Púpáyẹmí olóríire ọmọ ọlọ́jọ́ bíi tòní ọmọ tó gba yìtíyì rẹ̀ jàdántùà director of sufficient media concept Ẹdẹ ni wọ́n fi kalẹ̀ sí amọ́láwọ̀ àwọ̀ rẹ̀ tutù bí ẹja inú omi wọ́n ṣe ń bọ́mọdé ṣe ló ń bàgbà lágbà ṣe ọkùnrin tó níwà nírú èyí sọ wọ́n lóde ẹ wò ó gbogbo ọjọ́ kẹtàdínlógún oṣù keje ní ayẹyẹ ọjọ́ bí ọmọ Ọlágúnjú Ọláìtàn ò mo ní kó sá máa jókòó gbàlúgbórin nítorí èní lọ́jọ́ ayọ̀ rẹ kò wá ní dọjọ́ ìbànújẹ́ láṣẹ Elédùmarè asán kọ̀ọ̀kan sọ̀fíṣẹ́ǹtì o ọmọ kan ṣoṣo bí ẹgbẹ̀rún ọmọ sọ̀fíṣẹ́ǹtì tó ń wẹ̀ lódò tí gbogbo ọmọge ń yọwọ́ ọ̀sẹ̀ ó yá nílé bàbá tó bí ọlọ́mọ mo ní ó yá lẹ́dẹ̀ ká lọ kí wọn ilẹ̀ ọmọ ẹdẹ mọ̀ fún àrókùn ọmọ ajílàlá ọ̀sán ọmọ ajífọjọ́ gbogbo dára bí ègbín mo kí ọ ilé bàbá tó bí ọlọ́mọ arúgbàdo làlú ni wọ́n ẹ̀yin lọ́mọ arúgbúgbúrú wọ fún ẹdẹ Ọláìtàn ìwọ lọmọ olódò kan òtéréré ìwọ lọmọ olódò kan ọ̀tàràrà ìwọ lọmọ olódò mẹ́ta ìkan ṣe wá bù mí wẹ̀ ìkan ṣe wá fi mí fọṣọ ìkan tó kù ní tìmùtìmù tó kẹ́sì dà sínú ìwọ lọmọ ọlọ́fà tí ń bínú ìwọ lọmọ ọlọ́fà tí ń rẹrùn ìwọ lọmọ ọlọ́fà tí ń takùn kan gbọrangandan wọ́n ní iwájú ọlọ́fà okun ẹ̀yìn ọlọ́fà kìkì okun láìgbàdé ni ọ́ ọmọ aláàfẹ́ láìgbàdé ni ọ́ ọmọ ṣẹ́gun ilé ìjẹsìn oko ọ̀sọ̀jẹ̀ gbàǹtàn wìnìwìnì. aláṣẹ sufficient media concept o ìwọ lọmọ pàgbọ́ jẹ́ pàgbọ́tà nínú alágbò dùn pọ́npọ́n àgbò ẹ̀yìn di méjì tó wùwọ́ lórí sarasara láìgbàdé ọmọ ṣẹ́gun ilé ìjẹsìn oko ọ̀sọ̀jẹ̀ gbàǹtàn wìnìwìnì. ọmọ Ọlágúnjú mo ní o mà ti sọdún èyí o wà ní fọdún èyí ṣàṣemọ lọ́lọ́ ọlọ́run ọba mi òkè àní iwájú iwájú lọ̀pẹ́ ìbìtì ń ré sí iwájú iwájú ló máa lọ o ní í dá padà sẹ́yìn láṣẹ ọlọ́run mo ní ogún àgbọ̀n ewu ní tọrẹ àdàgbà ọ̀hún ní tòṣe mo ní wàá gbọ́ wàá tọ́ láṣẹ ọlọ́run ọba mi òkè kó wà ní kú ní kékeré kó sàmì àdúrà àní òní búrìbúrì kó mọ báwọn jíjó ìyà ọmọ aráyé òní fẹta fún ọ lóúnjẹ ìtẹ̀síwájú lórí ìtẹ̀síwájú owó nínú owó ọlá nínú ọlá ni kó máa jẹ́ tiẹ̀. ó ní a kì í torí kíkó pàjá a kì í torí kíkàn pàpò a kì í torí pépèpépè pò púpọ̀ ọmọ aráyé òní torí ògo rẹ rán lọ sọ́nù ọ̀sán gangan kó sàmì àdúrà. ó ní òní táwọn náà òní tàràtà kó o tó jẹun àti bí àtinú kò wá ní ní ọ lára. Ọláìtàn ọmọdára ó dẹjọ́ tó bá wá níta ló ti ń kéwì fún ọ látàárọ̀ kó o sọ fún wọn wípé ọmọ ọba